oníṣẹ́ àrè máa bọ̀ ẹni orí yọ ló lè bọ́ lọ́wọ́ wọn ẹni orí yọ ló lè bọ́ lọ́wọ́ wọn. ìjàmbá oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ ìrírí oríṣiríṣi ló ń ṣẹlẹ̀. Ṣẹ̀rí into ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ a nífẹ̀ẹ́ ọ̀gá àmọ́ Ọlọ́run fẹ́ràn wọn jù wá lọ. Madam ẹ wo àwa yìí gangan ní kú ọ̀gá dúdú àwa yìí ní àmọ́ nífẹ̀ẹ́ ọ̀gá o ọ̀gá sẹ́yìn ní báyìí ìjẹ́ni tẹ́lẹ̀ nu wa ìbúra fẹ́ yá sí ikú gàdú wa. Ọ̀gá tó jẹ́ pé kò sí tí wọn ò lè bùn yàn. Ọ̀gá aṣọ ọrùn mi àwọn wọ́n fún mi bàtà gbogbo àwọn wọ́n fún mi gbogbo ẹ̀ ní tó gbomijé lójú mi ní tó lù mí báyìí. Ọ̀gá promise mi iPhone 11 next month. Ní mo ti fẹ́ ra iPhone 11 láyé mi. iPhone 11. Mr. Adetola, kò tẹ́ tí mo dá sí. Àwọn aládùúgbò gan, àwọn kan jáfà ní wọn. Ọ̀gá iPhone. Wọ́n yẹ kí dáàdi wà gbàdá. Ẹ bá ní kò dùn ó, wọ́n náà mú tiẹ̀ kó pa. Kó pa o.
Adele, kí ló wá ṣe ń bí? Ṣé nǹkan tó máa sọ sí mi nìyẹn? Really? Kí ló fẹ́ kí n sọ sí ẹ? Thank you. Thank you. Pé o padà wá balẹ̀ ayé mi jẹ́ àbí? Tó bá sọ pé ilé ayé tèmi máa bàjẹ́, ilé ayé tèmi ńkọ́? Àbó ti bẹ̀rẹ̀ nǹkan tó rán mi lọ sẹ́wọ̀n. Mo lọ mo dé ni mo gbọ́ pé Adetola ti kú. Mo ní okay, jẹ́ kí n wá kí ẹ. Kò kú ìrọ̀jú. Adele, má pè mí ló mú kọ. Kí ni ìtumọ̀ yẹn? Èmi mọ̀ pé inú ẹ dùn sí kú Adetola. A kó ire nígbà yẹn. Ṣé bí mi ló yẹ kí n fẹ́? Kó tó di pé ó yọ mí kúrò lọ́nà. Adetola ti dé. Mo dẹ̀ ṣe nífẹ̀ẹ́. He didn't treat you well. Tó yẹ kó mo wà nílé ni. Ó mọ̀ mo máa pa. But he's lucky he's dead. Adele, ọ̀rọ̀ kọ́ mi là ń sọ ń pa èyí o. Ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́. He doesn't deserve my respect. Adele. Adetola mọ̀ now. Mo ti sọ lójú ẹ̀. Mo mọ bó ṣe bẹ̀rẹ̀. Mo lóyà sí. Òun kọ́ ló yẹ kó tó wá jí mi láyà. Kò jẹ́ láyà. Èmi ni mo tẹ̀lé ìfẹ́ ọkàn mi dípò ìfẹ́ tó lọ ní sí mi. Síbẹ̀, Adetola ò ṣe dáa. At least he could have treated you right. Adele, kí ló wá má parọ́ fún mi. Ìwọ ni mo wá wá o. And I'm ready to take what is mine. Ṣé wọ́n ní dìde? Dìde wúrà. Biology. Wọ́n tó ṣe pé alásùnbọ̀rọ̀ jí ni màá fara wí ẹ̀. Dìde wúrà mi. Waliyah baby. Thanks a lot for everything. It's all right. How did you do? Ṣé mọ̀ pé áńgẹ́lì ló jẹ́ sí mi? Ṣé lóòótọ́? Thanks a lot for everything. I'm so grateful. You're welcome. Jọ, ṣé èèyàn máa ń dúpẹ́ ara ẹni? What are friends for? Can do anything for you. Oh, yes. My heart. Thanks a lot. I'm so grateful. It's all right, darling. At least I'm smiling now. Yeah, I can say that. Because mo rí pé ojú ẹ̀ ti wà brighter. Yeah. But promise me pé o máa wear look yẹn throughout. I promise. Thanks a lot for everything. Okay, darling. Jẹ́ kí ètè máa lọ. No problem. Má change o. Ṣó ti gbọ́? I'll try not. Mo fẹ́ kó máa wear look yẹn. Okay. I want that smile. Thank Come on, you. give it to me. So I'll see you in a bit, Okay, okay? má pẹ́ láago. Nígbà wo fẹ́ pè yín? Má worry. Má gbọ́dọ̀ pẹ́ o. Má pè. All right, baby. See All you right, later. darling. Bye. Yeah. Oh, thank God. Mrs. Abdullah, I'm very sorry. I don't want an apology. I want justice for Adetola. He was a good friend. Oh, I know about that. Mo assure you pé gbogbo àwọn ọ̀daràn pátápátá la máa mú. Ṣé ti gbọ́? And you're going to get justice for his death. This is Detective Matthew. Oloma lead the investigation. Ṣé ẹni ní kò dé lè dá case yẹn ṣe? Mrs. Abdul. He's one of my best men. I don't want one of your best men. In fact, me might ever lè bá mi fún Berese. Because women are very smart. All right. Okay. Kò ní sí wàhálà. Detective Martin, òun lè rí ẹ, ó dẹ̀ ti bẹ̀rẹ̀ iṣẹ́ náà lè rí. Ẹ wò, ṣé bá lè bá mi ṣiṣẹ́ yẹn bí mo ṣe fẹ́. Mo máa bá honorable sọ̀rọ̀ láti wáṣẹ́ fún yín l'Abuja àbí. Ẹ wò.
ẹ ṣeun gan. Ẹ má bother nípa Abuja. I'm quite okay with my job here, thank you. Ṣé wọ́n nífẹ̀ẹ́ sí láti ṣiṣẹ́ l'Abuja? Ẹ wo Mrs. Ado, ẹ jẹ́ ká ṣiṣẹ́ wa náà. Ẹ ṣiṣẹ́ yín tẹ́ bá ṣe fẹ́ ṣe o. Èmi kàn believe pé it's just a little motivation ni. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. A máa ṣiṣẹ́ wa. We are professionals and we'll do it right. You know, giving us a little motivation can cause distraction, and we don't want that. Thank you for your motivation. You're welcome. Ẹ wo, ó dàbí pé mo fura sẹ́nìkan. Prime suspect bí ẹ̀yin ọlọ́pàá ṣe máa ń gbé. Okay. Case file Mr. Deji. Ṣé èmi ló yẹ kó máa bí? Stop that, stop ṣe bẹ́ẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ó jẹ́ kó mú bọ̀ gbogbo yín wá. Jọ̀ọ́ torí Ọlọ́run, nǹkan tó ń sọ òye mi o. Ṣé o ṣọmọ Yorùbá ni? Tọkùnrin bá ti ṣe kiri tó ti gbé tó ti blow siren casket bẹ́ẹ̀ tó wà club fóbìnrin tó fojú tẹ̀lé wọlé. Ṣé fẹ́ sọ pé kò yí ẹ ni? But sincerely, I don't understand you. Please, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ṣé ẹ̀yin méjèèjì máa yé ṣe bí ọmọdé? Ó ń sọ fún ẹ pé o fine. Mo dẹ̀ mọ̀ pé ìwọ náà mọ̀. Gbogbo eléyìí tó ń ṣe bí bébì. Yeah, right. Yeah, right. But ẹ dúró náà. Waliyah, kí ló ṣẹlẹ̀ gangan? Yọmọ má bọ́n yòówù ẹ lọ. Níbo ló ti mẹ́wàá yìí? Mo bá yín mú kí smoothies wá tẹ́lẹ̀ ni. But nísìn, mo ti rí pé ìméjèèjì ti yó. So, ẹ ṣe. Jọ̀ọ́ torí Ọlọ́run ṣé mi mú kọ́ dorí mẹ́? Bá mi gbé kíní kábẹ́ fífẹ́ mú. So o lè fi tìjú kárùn kó lò mú mọ́. Má ṣe fi tìjú kárùn. Ó ti dà. Oúnjẹ là ń sọ̀rọ̀ ẹ̀yìn náà. Jẹun kó kú. I mean, gbé súnmọ́ mi bébì. Èmi gangan ló yẹ kó gbé súnmọ́ jọ. Àṣírí. Yes. Flavour tí máa ń láì gangan náà nìyẹn. A ti mọ̀ ẹ́ tẹ́lẹ̀. Flavour tí máa ń láì gangan náà nìyẹn. A ti mọ̀ ìmọ̀ yẹn tẹ́lẹ̀. LYAH. Wàá ti máa gbọ́. Ọwọ́ ìkó ẹ̀jẹ̀ gan-an. Abeg stop ìjọ, wọ́n wò ń bá yẹn mọ́. Waliyah tó carry front, you carry back. Yay, nothing is but that I can't give her. I love it. Adimeji, let's go. Kí ló ṣẹlẹ̀? Tí mo fi sọ pé kò tẹ̀lé mi kó já lọ. Yes, kí ló ṣẹlẹ̀? Adimeji. Anyway, ọ̀gá ló ń pè. Ṣebí yẹn lọ bá sọ tẹ́lẹ̀, kí ló tó wá ń fètè mọ́nú? Tó wá ń sọ pé ṣé èmi jẹ́ wà lára àwọn boy yẹn. Ó dẹ̀ sọ pé let's go. Bọ̀bọ̀ súnmọ́ wájú, àwọn àjọ ìrìnàjò. Ó ní Okay. Ọ̀gá ń pè mí. Ọ̀gá bá ń pè mí. Come with me. Oh, still on the matter. Mission Kashmir. Awaiting result. Coming back with you, baby. Hey, Ayawada. Sure. I know the deal. Mi àti ẹ̀rọ ajọ́kọ̀ lọ́dún wà ní ọ́fíìsì. I know the. O ò lè dé. O ò lè dé. All right, have a seat. Well, can I show what I'll go? Kò sí sir. Kò sí? All right. Deji, this morning ni wọ́n sọ fún mi pé wọ́n pa Adetola Alabi.
ti pa man yẹn? He was stabbed in his car. Orú ẹ̀ṣẹ̀ wo ni ò bá àṣẹ tí wọ́n fi wá stab ẹ̀? I don't know. Kò tí ì yé mi rárá. Kò yé mi rárá. Kò yé mi. Wọ́n pa ní pakópa ni. That's pathetic. But you see, ọ̀rẹ́ ò lè yà mí lẹ́nu náà lọ títí. Because wákìwẹ́ pọ̀ gan-an lọ. You know, we belong to the same club. Virtually, in fact, I would say 95% of married women in that club ló ti lù ní jìbìtì ara, tó ti ṣe jẹ́ báṣabàṣa. No. You see, it could be one of the numerous women, husband, lọ gbèrú látẹ̀yìn, if you understand what I mean. But ẹ̀yin náà tẹ fún ọkùnrin respect. Respect wo mo fẹ́ fọ́kù. Ìgbà tó wà láyé gan ṣé mo respect ẹ ni. You see, probably you don't know this guy. He's just a philandering piece of poo. I'm telling you. Nǹkan táwọn obìnrin yẹn ń rí lára ẹ̀, I don't know. Gbogbo pátápátá wọ́n kàn ń fọ́ bóyá ó ń fògùn bá wọn sọ̀rọ̀ ni. So, you and Matthew will be in charge of this case. Ẹ sà, ẹ wo èmi lè má rí ráyè. Ẹ ṣáà mọ̀ pé iṣẹ́ pẹ̀lú ọwọ́ tèmi. Bọ̀ báwo? Okay. No, I want both of you to be on it. For it. So, do you have any other question? Anybody with any question? Sir, all right, tẹ́ ẹ bá ní any question, mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín. Kí ló máa ń ṣe méjèèjì tẹ́ kìí fẹ́ ṣiṣẹ́ pọ̀? Ní sọ̀rọ̀ àbí? Sir, ẹ mọ̀ pé mi máa sọ̀rọ̀. Okay. Mi ò fẹ́ kó dàbẹ́ ni pé àwọn méjèèjì àmọ́ máa misunderstand ara. Misunderstand or what? Kí ló mean? No, for goodness sake, you guys are adults. Tẹ́ bá ní misunderstanding, then ẹ settle it lára ara yín. Don't bring it to the profession. Don't bring it to this job. It's a sensitive one. Okay? Okay, sir. Sorry, sir. Sir, in my own little way, mo fẹ́ suggest ni, sir. Pé bóyá kí ẹ appoint or rather assign LYAH or Zainab kí wọ́n bá má ti ṣiṣẹ́ lórí kéèsì so that iṣẹ́ yà lè lọ smoothly kò dẹ̀ ní any delay of any sort. No, Deji. The two of you will do this job. And Matthew, you are lead in this one. Okay? All right, sir. I want to report before the end of today. Is that taken? All right, sir. All right, sir. You may leave. It's empty. LYAH fún yẹn ti ń ring látẹ̀kùn ó dẹ̀ gbé. Tí n bá gbé orí náà ti máa pọ̀. Bóyá kò tiẹ̀ gbé kó sọ fún nítorí pé wàá pè padà. Jẹ́ǹtìlì Ọlọ́run kí ló kí ẹ̀ ṣé wo lè ní kọ́ ọ̀rọ̀ ṣé wàá ka ìlara tó báyìí. Má bínú. Bẹ́tọ̀. Díméjì, jọ kí ni ọ̀gá pè ẹ́ fún? Lọ́kàn. Jọ nítorí Ọlọ́run fi tiẹ̀ ṣe tiẹ̀ kí ló ṣẹlẹ̀? Mi ì tún lè wúkọ́ mọ́ ni. O ò lè wúkọ́ o. Oríṣiríṣi àìsàn ló wà níta kí àwọn máa wúkọ́ ẹni àwọn ọ́fíìsì ẹjọ́. Ẹ má bínú. Díméjì jàre ọ̀rẹ́ mi àtàtà. Jọ kí lọ̀gá pè ẹ́ fún? Ọ̀gá ló fi èmi àti Matthew sọ̀rọ̀ case kan náà. Really. Thank God. At least listen, tẹ́ bá ti ẹjọ́ ṣiṣẹ́ papọ̀ kò ní síjà ní gbọ́ pé bóyá wàhálà kankan ṣẹlẹ̀ láàrin méjèèjì. Àmín. I don't like that guy. Láti bí báyìí síbẹ̀ mi ò like it. He's too full of himself. It's not news. Well, I really don't like it. I mean, why talk about fi èmi àti ẹ̀ sọ̀rọ̀ case kan náà? Ọ̀gá rí ẹ̀ ń bẹ̀ wọ́n rí wọ́n bẹ̀ wọ́n mẹ́jẹ̀ papọ̀. Kátó bọ̀ wá máa rí gbogbo ẹgbẹ́ òkú ẹ̀ jàgìjàgìjàgìjà. Wọ́n máa ṣe bí sadist káàkiri ní ọ́fíìsì. Àjọ nítorí ọlọ́mọ ò rẹ́rìn sí ẹ ṣé kó máa fẹ́ yín kiri ni. Ìṣòrí ìwọ ló máa mọ bẹ́ẹ̀ ṣe jọ máa ṣiṣẹ́ pọ̀ ẹ́
You have to tolerate him. Yeah, that's it. But wait, case wo ni wọ́n gbé fún yín? Murder case kan ní jàre, wọ́n stab man kan, wọ́n stab wọ́n gun anyhow. Jọ ta ni? One Adetola Alabi. Kí ló sọ? Adetola Alabi. Adetola Alabi. Yeah. LYAH. Jọ níbo ni ìyàwó ẹ̀ ń lọ? Ṣé bá jọ wà níbi ìṣúdá gbére fíìmù ni? Oríṣiríṣi ṣàlámù máa rí inú ọ́fíìsì ẹ̀. Mr. Prim and Proper, ìwọ ò fẹ́ bẹ́yàn kan ṣiṣẹ́, òun ló lọ bí jáwé jura yẹn. Tí ó torí Ọlọ́run kí ló mu? Madam, get busy abeg. Má bínú o. Ibo ni. Tí o bá mu smoothie ẹ̀ tán bóyá kò fẹ́ mi ní tọ̀dọ̀ tẹ̀. Hello? Mo ti ń pè é ti pẹ́. Ṣé o gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí Adetola ni? Mo ṣe ń gbọ́ sí ni. Èmi náà yẹ ṣe gbogbo ti ń pè é. Níbo ló wà? Wọ́n á mi ṣe. Ṣé dáadáa ló wà? Àbí ṣé kí wọ́n á yọjú sí ẹ? Má worry. Wọ́n okay. LYAH, ṣé kí n ṣe pé. Ṣé pé kí ni? Pẹ̀lẹ́, tó bá ti kú lẹ́nu iṣẹ́, jẹ́ kí n mọ̀. Mo ti bá máa pè é. Mo ṣe. Ta ni ẹ? Èmi ni màá jọ ìmọ̀. Wọlé. Kí ló ṣẹlẹ̀? Mo ní kí n wá béèrè pé bóyá ti ṣetán àti jẹun mà. Joy, mo ti sọ fún ẹ pé kó má dààmú ara ẹ. Tí mo bá ṣetán àti jẹun, máa wá nǹkan jẹ. Kí ló tó ní ayé mi lára? Ṣé fẹ́ kí n máa lé ẹ lọ ni? Ara ọmọ mi, ara. Mo kàn ní kí n máa tọ́jú yín ni mà. O ṣé. O kú ìfẹ́, o kú ìtọ́jú. Máa lọ. Kí ló tún dé? Kò sí. Mo ní kó máa lọ. Bẹ́ẹ̀ ni mo ti lọ. Mo ní láti rí ẹ. Ó wà very important. Yeah. Ẹ kú jókòó sá. Wọ́n bọ̀ wá yọjú sí yín nísinsìnyí sá. Oh, okay.
Kí ni mo lè fún yẹn sá? Nothing for now. Ẹ̀yin kọ́ sá. Jọ, ṣé any cold soft drink? Bóyá kò bá mi. Má worry, máa pè ọ́ sá. Máa ṣe. Ṣé nǹkan tó wá ṣe bí ìbàdí rẹ̀? Nǹkan máa máa yé lè ọ́. Ẹ kú jókòó. Ẹ̀rọ mọ́. Orúkọ mi ni Detective Matthew. Èmi di méjì. A wá ṣèwádìí nípa ikú ọkọ yẹn. Madam, ẹ̀yin mélòó lẹ ń gbé nílé? Ṣé gbogbo? Mo mí inú apartment tàwa. Àwọn mẹ́ta náà ni èmi, Joy ọmọ tó ń gbé lọ́dọ̀ wa tó kọ́ mi tó ṣe ìṣaláìsí. So sorry. Ẹ pẹ̀lẹ́. Ẹ kú ọ̀rọ̀ yín o. Ọlọ́run wà pẹ̀lú yín. Madam, ǹjẹ́ ẹ lè ṣàlàyé ìbáṣepọ̀ tó wà láàárín ẹ̀yin àtọkọ yín? Ìbáṣepọ̀ tó wà láàárín èmi àtọkọ mi àbí kí lẹ bí mi yìí? Òun náà lẹ ti fẹnu ara yín sọ yẹn, ọkọ mi ni èmi níyàwó ẹ̀, àbí irú béèrè wo wà lélẹ́yìí? What I'm asking is, were you happy with your husband? Was I happy with my husband? Ṣé inú mi á dùn pọ́kọ mi kú ni àbí kí ni gbogbo ilé ìbá ìtorí Ọlọ́run? Madam, ẹ má bínú. Pẹ̀lẹ́. Ṣé kọ́kọ́ máa ń gẹ̀ẹ́tì nǹkan tútù? Joy àbí kí lorúkọ ẹ̀? Ẹ wò nǹkan, ẹ jọ̀ọ́ mi ò ní strength gbogbo question and answer tẹ́ ẹ bí mi yìí. Ẹ wẹ̀ jẹ́ ká fi sọ́jọ́ mi torí Ọlọ́run. Take your time, madam. Take your time. You're still grieving. I understand. Take your time. But you, what do you come out would you now? I mean, Kitsune. Okay. Le wí lọ sí le wí bọ́ sí. A máa sọ pé eré yẹn pọ̀ jù. A fẹ́ máa ṣe bí kíní. Ṣé kò lè wojú lè ni? Who does that? Bí máa ṣe ọlọ́pàá ń sin ọ̀ní kan máa ní human feelings. Ṣé kí n máa ń mú mi tútù wá? Omi tútù dáadáa. No. Má worry. I'm so sorry for your loss, okay? But ṣé mo lè béèrè lọ́wọ́ ẹ kí bí ó ti tó bí ọdún mélòó tí o ti ń bá wọn ṣiṣẹ́ nínú ilé? Ṣé tí bá ní kí n sọ̀rọ̀, ilẹ̀ àṣùbà wa ń bíbí. No. Ọmọ kò ṣe ni pé o lè take time but má jẹ́ kí ilẹ̀ ṣùgbọ́n wa níbàyìí. You understand? Mọ́mí àti dáàdì wọ́n dá, dáàdì mọ̀ dá o. Ṣẹ́rí, ọjọ́ mo ti dẹnu lé, ọmọ ṣe mí bí ọmọ, bí pé àwọn gẹ́gẹ́ náà bí mi. Ṣẹ́rí tí mo bá jágbe mọ́ mi báyìí, dáàdì á ní, ó ní English dáàdì kan mọ́, dáàdì ò ní ọmọ rere bíi custard. You're not taking it come ti gbàgbé. Dáàdì á fún mi lówó pé gbà, mọ́mí náà dá o. Àmọ́. How long ni o ti ń bá wọn ṣiṣẹ́ nínú ilé yìí? Ó ti tó bí ọdún mélòó? Tí bá ní kí n kà á. Okay. Ó ti pẹ́ gan nìyẹn o. Mo ti pẹ́ ẹ. Yóò tó bí ọdún mẹ́rin. Ọdún mẹ́rin. Ó tó kéèyàn gbàgbé lóòótọ́ ọdún mẹ́rin. Anyways, but mo gbọ́ pé ìwọ ló report ikú Mr. Adetola Alabi. Daddy, èmi ni. Daddy mọ̀ sí èèyàn o. Àbí àmọ́ mọ̀ daddy. It's okay. It's okay. Look, let me tell you something. You're a brave girl. Ṣó ti yẹ. Ẹ kọ̀rọ̀ yìí. Ní fi rú ẹ̀gbà. Ojú jìnnà síra wọn lápá. Actually, èmi ò tiẹ̀ tí ṣetán náà, but then ọjọ́ jìnnà síra wọn. So sorry, it's a big loss for you, I can see. I have to be on my way now. Okay? I'm so sorry, ẹ kọ̀rọ̀ yẹn. Ṣùgbọ́n. Ní fi rú ẹ̀gbà. Ojú jìnnà síra wọn.
Wọ́n ní bàbá tó fọ́ sẹ́nu ọ̀nà létí iná. Ẹ jẹ́ dáàdì mọ̀ sí yọ. Wọ́n ní dáàdì dá. Brother, àwọn nǹkan tí ẹ ráyè dáàdì mọ̀ dá o. Ikú dáàdì mọ̀ dùn mí o dáàdì tí ò ní gbà lọ́rẹ́ lè gbà lọ́sẹ̀tọ̀. Dáàdì ó jáde wọ́n tún bá mú nǹkan bọ̀ dáàdì ó rà á dáàdì. Wọ́n lọ máa ń tẹ́ dáàdì sàfẹ́fẹ́ rẹ̀. Dáàdì tí ó fún mi lówó, ó ra nǹkan fún mi, ó tún kí mi lédè òyìnbó dáàdì. Wọ́n lẹ́tẹ̀lẹ́ ọ̀run lẹ́yìn ni. Kí ni ìtumọ̀ gbogbo yẹn? Kí ló ṣẹlẹ̀? Òun béèrè lọ́wọ́ mi pé kí ló ṣẹlẹ̀. Kí ló ṣẹlẹ̀? Ṣé o mọ̀ pé mi ni mò ń lead case ṣá? Matthew. Àdẹ́dẹ́ mi rà wọ́n náà. Wo báwo ló ṣe máa ń ṣe báyìí náà? Ṣíṣe yóò yẹ mọ́ ni ẹni tí ọkọ ẹ̀ ṣẹ̀ kú ló ń béèrè kí ni ìbáṣepọ̀ òun àtọkọ ẹ̀. Come on. Dúró náà. Ṣé ìwọ ló máa kọ́ mi bí mo ṣe máa ṣiṣẹ́ mi ni? Mi ì lè kọ́ ẹ bó ṣe máa ṣiṣẹ́. Ṣé kò ṣe pé iṣẹ́ yìí ti ń fi yín sílẹ̀ ṣá? Ẹni tó ṣẹ̀ṣẹ̀ lose ọkọ ẹ̀ ṣòro àwọn ìbéèrè báyẹn àwọn ìbéèrè tó máa pálẹ́kún ló yẹ kó máa béèrè lọ́wọ́ ẹ̀. Ó ní bó ṣe máa ṣe kíní náà bọ̀bọ̀ wá calm down. Sórí gbogbo àrífín ẹ̀yìn, it has to stop. This is my case. Wale. Look, let me tell you something. This has to stop. This is my car. Like seriously? Lè wọ mọ́tò tí mi ò bá tẹ̀. Ó yá wọlé. Ìṣílẹ̀ kòkó wọlé. Èmi ni mo máa gé ẹ̀gẹ̀. Okay. Calm down, my boy. Calm down. No seatbelt, though. Okay, Joy, má pẹ́ ọmọ máa retí ẹ. Ṣé? Kí ló fẹ́? I miss you. Mo nífẹ̀ẹ́. Mo dẹ̀ ṣe fẹ́ fẹ́. Adélẹ́yẹ, ìwọ náà gbọ́ nǹkan tó ń sọ. Ọkọ mi ṣe ṣaláìsí ni. Hey, I'm sorry about that. Remember those times when we were in school? Those memories we shared together. Hey, Mopelola, remember those times I came to meet you in your friend's house? Adélẹ́yẹ, tèmi àti ẹ bá tiẹ̀ máa bẹ̀rẹ̀ wọléwọ̀de kò ń ṣèsìn. I'm still mourning the death of my husband. But these thieves stole you away from me. Adélẹ́yẹ, tó bá lè bọ̀wọ̀ fọ́kọ mi, bóyá kó wá máa bá tiẹ̀ lọ. I'm sorry, má bínú. But he went behind my back to steal you away from me. He didn't steal me away. He was willing to offer me the life you couldn't afford. Mopelola, I want you. I'm back. I went to prison because of this. I'm back. Adélẹ́yẹ, èmi náà kò ṣe pé èmi náà fẹ́ fún ẹ ní opportunity, but it's too early. Wọ́n ṣì ń ṣèwádìí lórí ikú ọkọ mi lọ́wọ́. Mi ò dẹ̀ ní fẹ́ kó máa fura sí mi. I don't want that. Ṣé o mọ̀ kankan pa ikú ẹ̀ ni? Of course not. Ó ti wá sí mi lọ́kàn rí. Àmọ́ bí mo ṣe kórìíra Adetola tó náà ni mo ṣe nífẹ̀ẹ́. Mopelola,
But I'm back to you now. This is my opportunity to take you back. Please. I need your help. What do you want? I will do anything for you. See, Adele. Yeah. What's this? Hello? Ah, báwo ni? Oh no, mi ò gbàgbé ẹ. Mo drop ẹ fún ẹ deliberately ni. Pé in case tó bá rí nǹkan tó bá rú ẹ lójú, kó lè pè mí. Yeah. Not a problem at all. Okay. Oṣé, take care. Thanks a lot for the love. I'm so grateful. Oh, Mama, later. Mrs. Abdul, mo ti gbọ́ yín. Ẹ wò jẹ́ ká wá ṣiṣẹ́ wa. Tá bá ṣiṣẹ́. Yes, mo ń gbọ́ yín. Ẹ má worry. Ṣé mo kàn tó ṣẹlẹ̀? Immediately tí bá ti gbọ́ any update, màá pè yín. Ṣé ti gbọ́? All right, ma. Take care. Bye-bye. Yeah, LYAH, good morning this morning. What can I do for you? Good morning, sir. Sir, nípa case tẹ́ gbé fún Detective Matthew and Detective Deji. I have an evidence on it, sir. Same case to Mrs. Abdul put me from saying. Yes, sir. So what is it? I saw a guy tailing Adetola down to his house. Then an unknown guy entering his car and coming out with a bag of something I'm not really sure of, sir. Wow. My goodness. Yes, sir. Where did he get all this? Fortunately, when I went for my lunch, coincidentally, I saw Adetola coming out from the restaurant as well. So then I suspected a foul play within that second. So that was why I actually took this, sir. Wow. This is really, really commendable. You know what? Give this to Deji. Let him save, okay? Okay, sir. All right. Sir, I don't know if you can give me the opportunity to be on this case with them, sir. Please, sir. Okay. But I will tell them first. All right, sir. All right. With Deji, you know, at Matthew. Okay. And then Zainab. Oh, okay. Okay. All right, sir. Yes, Thank sir. you so much. Thank you very much, sir. All right, easy Yes, now. All All right. right. Sir. Yes, sir. Wow. Good job. Mrs. Abdul. Mrs. Abdul, I have an information. Ìwọ ọmọ yìí. Jọ kí ló wá kiri náà. Instinct me last time now. And I'm very sure that people will not you would have done the same. Yeah. Whoa, baby girl! Man, you're such a lifesaver. Oh, God. What was that? Yeah, because you made my job a lot more easier. Whoa, after I did not have to worry about almighty sadist Matthew. Yeah, we're going again. Not anymore. Both of you. Get in touch with our guys at the Federal Road Safety Corps. Any key one look into the license plate number keke. Now, if you don't matter that Padiwani NURTW Soro, let's see what we can gather. You know?
ẹ jẹ́ ká rán kíní with Matthew consent. Mi ìfẹ́ wàhálà. It's not a problem, but kó lè yá náà ni now. Come on. Are you sure about this? Ṣé o fẹ́ ká máa fa àkókò òṣùfò ni? Líyà kí ló dé tó ń wọrí ara ẹ̀? Kó mo bá lè ṣe kíní kan náà la ṣe máa ń sọ lórúkọ. Ṣé bó lórúkọ? Jẹ́ àlọ́. Yeah, mo lórúkọ. A máa ṣiṣẹ́ tẹ náà wá sà. Ayé ẹ̀ lẹ́nu. Yeah. Funny. LYAH. Kí ló ń pa ẹlẹ́rìn? Mo fẹ́ dàbí ló jẹ́ méjì ni mo ní sọ fún pé wọ́n ní Lawrence ní orúkọ guy tí ọmú. So wọ́n ní Lawrence tí ò mọ̀ lọ. Kí ló jẹlẹ̀? Control Ọlọ́run. Ṣé ẹnu iṣẹ́ ló ti yẹ kẹ́ máa ṣe Love in Tokyo? Love in Tokyo kọ́, Love in UAR. Ṣé eléyìí jọ love lójú ẹ̀? We're just chatting now. You're just chatting. Ṣé bí tó bá ti ń bá ẹ chat, wá ti ẹ rò pé ẹnu iṣẹ́ lẹ wà, wàá rò tẹ́ ń tán gún pa. Kí ló wá kàn mí? He probably deserves it. What's my business? LYAH, why are you being so insensitive? Mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí. Mọ genesis ẹ̀. Nǹkan tó gbọ́ nìkan ló kàn decide láti, láti sọ pé he probably deserves it. What's that? Well, you just sent me a message. Ó ní wípé wọ́n ti béèrè lọ́wọ́ guy tó wà ní LYAH ó dẹ̀ ní wọ́n bàbá Káyọ̀dé or something ó ní guy yẹn, so wọ́n ti mọ location wọ́n dẹ̀ ti fẹ́ lọ mú. Let's move. Babe. Tani babe? Ṣé o ṣì ń bínú sí mi ni? Ṣé bí mo ti bẹ̀ ẹ́? Kí ló ń pè mí fún? Well, mo gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ ni mo dẹ̀ ní kí n pè ẹ́ kí n kí ẹ. O ṣáà ti ṣèfẹ́nú ẹ̀ àbí? Babe. Nǹkan tó fẹ́ achieve ṣe bó ti achieve ẹ̀. Wá gbọ́ mi. Má ever pe nọ́mbà mi mọ́. Báwo ló ṣe ń ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí mi now? Ta ni ò lè ṣe mistake láyé? Sọ fún mi ta ni ò lè ṣe mistake? So, o kò fẹ́ jẹ́ kí àjọṣepọ̀ wa kó come to an end just like that. Àjọṣepọ̀ òṣìwò nítorí Ọlọ́run. Kí ni mo rà ń gbà iná ìwọ ọmọkùnrin yìí? I miss you. Mo dẹ̀ fẹ́ rí ẹ. So, better kí wọ́n wá yọjú sí mi kó tó di pé èmi máa wá rí ẹ. Ó dàárọ̀. Àti báwo ló ti wà ń bí? Ó ti ṣe díẹ̀ mà. Ìyẹn ni pé gbogbo nǹkan tí mò ń sọ látàárọ̀ lórí fóònù ló fetí kọ́. Rárá o mọ́ mi. Nǹkan tí mo ní kí wọ́n á sọ nǹkan tí ẹni mo fẹ́ sọ fún yín. Mo fẹ́. Ó yá, gbà báyìí. Mo bínú mà. Mo ní ìranù. Wẹ́ẹ̀ wá kí ló sọ pé ó fẹ́ sọ yẹn náà? Mo fẹ́ sọ fún yín pé nǹkan omi tẹ́ni kí n gbé kaná ló ti hó. Ó ṣé mo ti gbọ́. Hello? Wo ọ̀rọ̀ tí mo bá ẹ sọ. Ọ̀rọ̀ ti fẹ́ bẹ́yìn yọ o. Jọ̀ọ́ tètè bá mi wá nǹkan ṣe sí. Ó ṣé mo dúpẹ́. Máa pè.
lọ parẹ́. Ìwọ mi gbogbo mi kẹ̀kẹ́ mi dára. Ẹ ṣàánú mi. Ẹ sì wò mí rẹ̀. Ẹ pẹ́nu mọ́. Bàbá Káyọ̀dé, ẹ má jẹ́ kí n ṣépè fún yín. Ẹ ti ya wèrè rí ni. Ṣé mo ní kẹ́ gbé kẹ̀kẹ́ fún yàn? Ẹ wá pariwo wèrè bí pé ẹ̀wọ̀n kankan. Ẹ rí mi tí bojú yín jẹ́ dé. Ó padà dára pọ̀. Ẹ wò kó wo pé náà ní gbogbo tí mo sáré. Bí mo gbé fi kẹ̀kẹ́ pààyàn. Ọ̀gá mi. Yóò dọ́gẹ̀ mọ̀ níta lọ́gẹ̀. Wo ó ti fi tiẹ̀ ó ti fi kó bá ẹni ẹlẹ́ni ń sìn. Yes, ó ti fi tiẹ̀ kó bá náà. I mean, báwo lẹ ṣe ń ṣe? Wo kò sí nǹkan kan tá lè ṣe sí at this point in time. Until tí colleague mi tó bá mú ẹni tí wọ́n gbé kẹ̀kẹ́ fún tó bá mú dé tó wá vindicate yín tó sọ pé ẹ mọ̀ kankan pa ikú Mr. Adetola Alabi. Until then la máa tó lè fi yín lẹ̀. Ṣèbẹ́yìn náà rí àwọn ẹ̀rí tó wà wájú wa. Ẹ rí evidence tó wà wájú wa náà. Ẹ kò sí nǹkan kan tá lè ṣe sí. Tí ẹ bá wá tó bá sọ pé oh ẹ wà innocent. Ọ̀gá mo jẹ́ wà ló jẹ́ ẹ̀jì. Tó bá wà innocent máa pẹ́ lẹ́wọ̀n. Máa pẹ́ lẹ́wọ̀n. Ẹ wò àdúrà tẹ́ máa gbà ní pé kí Ọlọ́run jẹ́ kẹ́ wà innocent. Tẹ́ ẹ bá wà innocent ẹ máa pẹ́ lẹ́wọ̀n ìjọba lọ. Ẹ mọ jẹ́ rẹ̀ wọ́n ẹ ti lọ. Ẹ mọ jẹ́ rẹ̀ wọ́n. Bàbá Káyọ̀dé, ìwọ ti yó àbí? Ọlọ́jọ́ kò gáràjì, wọ́n fẹ́ lá. Bọ̀bọ̀, kí ló ń ṣàpọ̀nà ó kàn wọlé bí ológun as usual? Kí ló ń ṣẹlẹ̀? Investigation wo ló tún ṣe? Tó dẹ̀ mọ̀ pé ká tẹra mọ́ case tó wà lọ́wọ́ wa. Hey, it's the same case that I am on. As a matter of fact, okay, good news. LYAH ti ní lead kan, one prime suspect, tí ó ti lọ sọ́dọ̀ ẹ̀. Ó máa tó mọ̀ gbẹ̀ni yẹn wá sí station. Irú ìwà wo ló wí? Ó ò dẹ̀ ní kó sọ fún mi. Oh, yeah, we'll go again. Okay, Matthew, it's the spur of the moment decision. I need to take decision on time. Lè dúró díẹ̀ now, so we don't delay stops. Tẹ́ bá ní kẹ́ máa dúró dè mí, ó máa delay things. Yeah. Ṣé o sì rántí pé mi ni mò ń lead case ṣá? Holy God, not again. Okay, fine. Like I said, it was a spur. Ó dáná. Ẹ má bínú. Mo mọ̀ pé ó gbà tèmi. But look, ọwọ́ díẹ̀díẹ̀ lára fẹ́. Ṣé orí wà tó wù yìí? It's really disrespectful. Holy God, here we go again. Shuri. Okay, fine. Má bínú. Ṣé wàá wọnú lé wàá lọ interrogate àwọn suspect àti mọ́ already? Is Shuri for me? Sorry, that was for me. Stop! Kí ló máa ń ṣe bọ̀bọ̀ yìí náà? Mr. Prim and Proper. Bọ̀bọ̀ máa tó lápá attention o. Irú ẹ̀ ò gbọ́dọ̀ pé mẹ́wàá nínú police force o. Hello? Hello? Kí ni? Bàbá tí gbóhùn ẹnì kankan nílé ó yẹ kẹ́ ti mọ̀ pé kò séèyàn lé ni. Ẹ má bínú mo rò wọ́n lè máa sùn ní mo yẹ méjì. Wọ́n sùn ṣẹ́ gbọ́ kò séèyàn nulé. Ẹjọ́ àǹtí ẹ má bínú ẹjọ́ níbo ló wá lọ? Àbí máa gbọ́ béèrè òṣì. Ṣé èmi jẹ́ ìyàwó wọn àbí màmá wọn tí màá fi mọ ibi tán lọ? Ṣe bẹ́ẹ̀ náà ni pé wọ́n sí ilé ni mo ṣe ní kí n béèrè lọ́wọ́ yín. Nǹkan burúkú ni mo ṣe fún yín àbí? Kò lè ẹjọ́ kò dé wọn káwọn ọlọ́pàá náà wá gbẹ̀yìn náà lọ ṣẹ́ gbọ́. Ọlọ́pàá? Ẹjọ́ ìgbà ló máa wá dé? Bọ̀dá ó rẹ̀ pé etí ń ta yín àbí bóyá ẹ fi owó elépo sétí. Alọ́lọ́pàá ti wá gbẹ́ni tó nílé ẹ̀ ń ṣòṣì. Ẹ dúró ṣẹ́ gbọ́. Hello? Wọ́n lọ ti wá gbé o. Okay. Ó ṣé, mo dúpẹ́. Ẹni tí mo bá ti fẹ́ rí ẹ mo máa pè é. Ó dáa.
irú wàhálà ò wà lélẹ̀ báyìí. Ṣé kò sí? Kí ló ṣẹlẹ̀? Tí mo fi pè ẹ́ sọ̀rọ̀. Ṣórí ò pé ni. Kó gbogbo rádaràdá kúrò níbí fún mi kí tó kanra mú ẹ̀jà rẹ̀. Ta ló pè ẹ́ sọ̀rọ̀? Àmọ́ ẹ̀bọ òṣì. Ẹ wo tí ó bá fi lè sọ pé ẹ mọ̀ nípa ẹ̀sùn tó fi kàn yín ẹ̀wọ̀n yín lódò gàrí náà máa fi wọ́n. Bàbá Káyọ̀dé aṣẹ́yìn lẹ́ ń ṣe mí. wo ọ̀rọ̀ mi mo jẹ́ ọkọ olówó bá mi mo fi bọ̀ yá bá ń sọ fún pé ìmọ̀ kankan pa ẹ̀. Ṣé mo wá mọ̀ kankan pa ẹ̀ ni? Ìwọ lọ́mọ kẹ̀kẹ́ tó béèrè lọ́wọ́ mi mo gbé fọ́. Hello, hey. Young man. Sir. Ìyá sọ tẹnu ẹ̀ mọ̀ ń gbọ́. Ẹ wo ọ́físà mi ò mọ̀ kankan pa kíní owó lásán ni mo lọ gbà lọ́wọ́ wọn. Ẹ wo ṣé ìrítà eré mi ṣé mo jẹ́ tó lè gúnyàn pa àbí mo já payàn lójú yín? You must be a madman. Are you asking me? Ṣé mi ló ń gbé lọ ẹ̀? Èyí tí mo rí ẹ. Okay, you tell me. Ṣé apàyàn ṣé wọ́n máa ń ní orí méjì ni? Àbí wọ́n máa ń ní ọwọ́ mẹ́rin? Àbí wọ́n máa ń kẹtọ́ rìn? Rárá sá. You must be a madman. Ó wá ní bí kẹ́mi máa wo ojú ẹ̀ bóyá ojú tí wọ́n ju ojú apàyàn. Okay, you tell me. Ṣé ìwọ kọ́ ni o wọnú mọ́tò ẹni tó ṣaláìsí tó bọ́lẹ̀ tí ò wò bí ọ̀daràn àbí ìwọ kọ́? Okay, officer. Ọ̀daràn ni mí. Ṣùgbọ́n mi ò ń ṣàpàyàn officer. Mi ò lè pàyàn ẹ wò mi ṣe. Are you normal? Are you okay? O tún ní kí n máa wẹ̀? Oh, ó ti yé mi. Ojú ló ṣe sí àbí? You can't work here. I'm a Nigerian police officer. Kò lè work. Okay, that aside. Èwo náà àwọn ilé ní ó bá ẹ ní ọwọ́ nínú ìwà ìbàjẹ́ tó wù. Kò sẹ́ni kankan wọn tó mọ̀ nípa ẹ̀. Father Lord, I bless your name. Àjọ kò mi yọ, àjọ jà fún mi, orí mi jà fún mi. Ìmọ̀ kankan pé mo dúpẹ́ Ọlọ́run, mo dúpẹ́ orí mi jà fún mi. Bàbá Káyọ̀dé, tí n bá ti gba kọ́kọ́rọ́ kẹ̀kẹ́ mi kó n bí, èmi àti yín alájọṣepọ̀ wọn kan mọ́. Gẹ́gẹ́ kọ̀rọ̀ ẹ bá mu tí mo lè ti kọ́ wa méjèèjì. Àwọn olè wọ́n ti free lọ arrange bail wọn. Let me focus on this criminal. Wá gbọ́ dáadáa, Bàbá Káyọ̀dé, ká mọ́ pàdé mọ́. Ìbílẹ̀ rẹ̀ wà náà. Ẹ̀dẹ̀ ń pariwo kí ló ṣe yín? Ẹ dìde Damilola jàre, kí ló ṣe yín? Jáde fún mi jàre, wọ́n kí ló ṣe? Ó lè pariwo bó ṣe rí. Wo àìgbóyìnbó lóyìn máa padà rán wọn lẹ́wọ̀n tiẹ̀. Fine boy criminal. Alpha. Ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ bó ṣe carry out everything. Wọ́n ṣàlàyé fún mi. My friend, come and sit down. Are you okay? No. My friend, come and sit down. Are you okay? Hello, Beshiri. So. Ó yẹ jẹ́ ká ṣe nǹkan tó máa ṣe. O lè ka tó bá fẹ́ ka o. Ẹ ṣọ́ pé ẹ sọ anything sí o. Guy, delete those pictures now. Okay. Gbogbo ẹni mo ti delete ẹ. I deleted everything. Or you want to confirm it? See, if later in the future I see any of these pictures out there, I will hold you responsible. But then you find it funny at all. That's the door. You can take your leave. So, bí gbogbo ẹ ṣe ṣẹlẹ̀ nìyẹn. Tí mo ṣe gba owó yẹn tó ń jọ yẹn, mo sọ̀kalẹ̀ nínú káwọn, mo dẹ̀ bá tèmi lọ. So, èmi ò dẹ̀ mọ bí ọ̀rọ̀ ikú wọn ṣe jẹ́. Fine, mo bọ̀ pọ̀ dáràn ní mí. Ṣùgbọ́n ọ́fíìsà mi ò kí ń ṣàpàyàn. Mi ò lè pààyàn. Calm down. Ọ̀rẹ́ mi, calm down. Truth be told, police is your friend. You can always confide in me. I mean, a young guy like you.
So whatever you say here stays here. You know, so mo kàn máa like láti mọ̀ àwọn wo ló tún partake nínú, I mean, tó collaborate pẹ̀lú ẹ nínú extortion yìí. Èmi nìkan ni. Ṣùgbọ́n mo pé mo ń pa ẹ̀. Mo pé wo ni ẹ? Mo pé Lọ́lá Alabi. Sure about this. Kò tí ì dá wa lójú, àmọ́ bọ́rọ̀ yìí ṣe ń lọ yìí, a máa ní láti invite ẹ wá sí station for questioning. Then what are you waiting for? Get her down here for questioning. She's a suspect in a murder case. And kí ni kọ́tà ìdúró? No, èmi mo máa kọ́ ibẹ̀ ṣe máa ṣiṣẹ́ yín. And this goes for each and every one of you. Please, carry this guy, what's his name? Matthew along. Gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ mo fẹ́ kẹ́ máa fi tó létí náà. Because ẹjọ́ mi ò fẹ́ kẹ́ anybody to wá report yín fún mi o. Ṣé gbọ́ ọ̀rọ̀ yín gan ti sú mi. And we have so much heat from the citizens complaining about the police. And we are the good guys. I can't afford any divided attention amongst you. And especially if I'm still the head of this team, okay? Okay, sir. So what are you waiting for? Get going, man! Oh, I don't know what you're going to be back to the alone. LYAH, ṣé bí aṣọ iná ló ń jẹta ṣé kò sí. Ẹjọ́ nítorí Ọlọ́run ẹ mú wọ̀ sí ni kí n problem ẹ ṣókàn kí ló kàn ṣókàn lágbo ni what's your problem kí ló wọ́n bọ́ ọrùn ẹ mú wọ̀ sí ni kí ló fi ṣọwọ́ mo gbélé ẹ lọ́rùn nàbí mo gbé sọ̀rọ̀. Ladies, oh yeah, what's ready, Agile? Okay, LYAH, let's go. Di méjì oníbàárà ṣe ń ṣe mi. Ó ṣe wá jẹ́ pé nígbà tá a fẹ́ jáde ní ara ń ṣe bákanbákan. Ṣé mo wá parọ́ ẹ̀sẹ̀ ni? Mi ò sọ pé òun parọ́, I'm just saying that you should be able to manage. Ẹ kàn fẹ́ lọ mú woman yìí wá ni now. So you and Zainab can actually do that. Kí ló ṣẹlẹ̀ tí wò lè tẹ̀lé lọ? Etí ò ṣáàdùn ẹ̀sìn tí mo sọ pé oníbàárà ṣe ń ṣe mí. Bá jẹ́ pé oníbàárà ṣe ń ṣe bóyá kó máa lọ lẹ́ngbà yẹn. Ladies. Don't ladies me. Dimeji, má ladies me. Dimeji, don't ladies me. Talk to your girlfriend now. Ta ló wá ṣerú anybody bí báyìí? Kò sí anybody tó wá ṣerú anybody bí báyìí. I should beg to be on this case. Why tó wá jẹ́ pé case náà ló máa jẹ́ kó sick? Zainab mi sọ pé case ló mú mi sick. Kí ni problem ẹ? Ṣé wọ́n náà ṣe máa sick ni tí wàá calling? Joshua tiẹ̀ sick gan ni. Abo kan parọ́. But is this the first time which we covering for you? Kí ni sọ tí bá calling pé mo sick nísìn? O lè cover fún mi. What's your problem? LYAH, calm down. Zainab, why are you like this now? Can't you sọ pé ó tẹ̀ parọ́ gan sef? Can't we give her a benefit of doubt? Benefit of doubt orí burúkú wo? Benefit of doubt òṣìwọ́ kí ló ṣe tó fẹ́ fún benefit of doubt? Ìgbà tó wọlé láàárọ̀ yìí, ṣó jẹ́ tó look sick? Ṣó look sick báyìí lójú tiẹ̀? Okay. Ṣó mọ̀ pé ká ní pé wọ́n ló call in sick? We're going to let you be. So for now, I'll urge you, let's let her be. If she wants to stay back, then let's go. Ìwọ ni now. Dimeji àbí wọ̀kọ́. Ta lè ṣiṣẹ́ ò bá gbé tí ò bá kí n ṣe légbò. Mo ti mọ̀ pé òun náà ló máa gbé. Tó bá ti dọ̀rọ̀ LYAH báyìí, òótọ́ rẹ̀ ó máa ń korò fún ẹ bí pé brain ẹ̀ ò kì í ṣiṣẹ́ ni. Kò sí wàhálà. Ẹ múra sí i. Zainab, you don't share now. Why are you giving me this silent treatment now? Joshua, you can dance here. But she says she's sick. Kí ló fẹ́ kí n ṣe? Jọ̀ọ́ kí ló wá kàn mí? Mo ṣàdé ti fi yín sílẹ̀ mi ò ṣàdá sí. But mama sọ̀rọ̀ báyìí now. Kí mama sọ̀rọ̀ báyìí? Yeah. What do you mean by kí mama sọ̀rọ̀ báyìí? Ṣó rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni? Okay, àwọn mélòó ló yẹ ká wà lórí kéèsì yìí? Àwọn mélòó la wà ń bí? See, stop dragging us back. It's not going to help. So I'm dragging us back now? Yeah. Wait, why do you always treat LYAH like she's a princess? And like I'm some wingman. Kò yé mi. I don't understand. And no, kò ṣe pé bóyá mo jealous or anything, but wrong now. Mo mọ̀ pé ó fẹ́ràn LYAH.
mo mọ̀ mi ò dé bá ìjiyàn ìwọ ló mọ̀ yín lọ́wọ́ kọ́ tẹ́ ń bá kiri kò kàn mí but o lè wá ṣe bí pé every time wọ́n máa ṣe bí pé bí ẹni tí fẹ́ ti kó sí lórí wọ́n máa ṣe bí ẹni tí nǹkan ṣe kí ló ṣẹlẹ̀. It's enough so ọ̀rọ̀ kékeré tí mo sọ ń sìn o ti yá ń dùn ẹ̀ wow ṣó ti ẹ̀ rántí bó ṣe treat mi lọ́fíìsì ṣá kò kí ṣẹ́jú ẹ̀. Yeah. Come on, give me that smile. That one that makes you look like a goddess. Mrs. Alabi. Detective Deji, right? Yes, colleague Mary. Detective Zainab, accept my condolence. Mo mọ̀ pé mo sọ pé ẹ lè padà wá, but why didn't you call before coming? Actually, something came up. I need very vital information. So I'm managing getting one of the station. That's what I'm very from. Irú ìbéèrè wo nìyẹn tẹ́ lè béèrè ń bí báyìí? Kí ló funny? Madam, we are investigating a murder case here, and the prime suspect named you as an accomplice to extortion. So ó yẹ kó ti yé yín, ẹ máa ní láti tẹ̀lé wa lẹ́rọ̀ lọ sí àgọ́ wa láti lọ dáhùn àwọn ìbéèrè kọ̀ọ̀kan. Àmọ́ tí ẹ bá insist láti lágídí pẹ̀lú wa, we will be left with no choice than láti má treat yín jẹ́jẹ́. Okay, but I need to change. Yeah, I'll go with you. Kò sí wàhálà. Please. Soon, very soon. Ìwọ ṣáà máa ṣe nǹkan tó ń ṣe lọ. Láìpẹ́ láì jìnnà, gbogbo ẹ̀ máa níyànjú. Àmín. Àmín. Ní ẹlọ́màṣẹ́, we are on our way. Yes, òun náà ń bọ̀ pẹ̀lú wa. Come with me. Never mind. ṣe lọ. àti mú wọn dé ó kú ká question wọn. lọ report fún Matthew sọ fún pa ti mú suspect yẹn dé then kò jẹ́ kó mọ̀ pé a fẹ́ bẹ̀rẹ̀ sí máa interrogate suspect yẹn. èmi. yeah ìwọ. ẹ̀yin ò ṣiṣẹ́. LYAH jọ ń torí Ọlọ́run ṣé bí a jọ ń ṣe investigation yìí ni a jọ wà lórí kéèsì yìí ni now. Why is it so difficult for you to comply with us? I don't ṣiṣẹ́ yìí now for crying out loud.
Kò ṣe mo fẹ́ kẹ́yìn nìkan ṣe, ó kàn jẹ́ pé. No but, Leah. You will do as you're told. Zainab, give me the woman's phone. Hello? I'll need your help. No, won't you control it? It's basically on social engineering. Okay, you know what? Let me call you back. Yeah. Leah, go and do as you're told. All right. Kí ni túmọ̀ gbogbo ilé? Ẹ gbé mi kúrò nílé látàárọ̀ wá síbi bí ẹ dẹ̀ fi mí lẹ̀ síbi ṣé kí n máa ronú ni àbí kí ni? Ẹ wò madam, ẹ má bínú. Mo rò bí a colleague mi máa ti wá attend sí yín tẹ́lẹ̀ ni now. Ẹ má sọ fún pé kí n má bínú. I've been through a lot. Kò ṣe mi ló yẹ kẹ́ tún máa dà káàkiri báyìí. Oh madam. Leah ńkọ́? Yeah. You have the guts to ask me questions. But I told her to inform you. Anyway, let's carry on with your investigation. We are in the same team. That is why I'm this calm. Madam, ṣé ẹ mọ̀ Súnkànmí Ọlálérè? Mi ò mọ ẹni tó ń jẹ́ bẹ́ẹ̀. Ó dá yín lójú. Ṣé tí ẹ bá déwájú adájọ́, ẹ lè sọ the same thing tẹ́ ṣẹ̀ṣẹ̀ sọ nsìn? Nítorí pé ẹ̀sùn tó wà níwájú yín báyìí, it's a very serious one. As a matter of fact, it's perjury. Ó dẹ̀ attract ẹ̀ wọ́n. Èmi kọ́ ni mo pa Adetola. No, come on. It's okay. I'm a debe. We'll get to that. But I just come step by step. For now, Súnkànmí Ọlálérè, kí ni ìbáṣepọ̀ yín méjèèjì? I had an affair with him. Wait, I thought you were supposed to be a married woman. Are we talking morals here? Actually, no. Just go ahead, my bad. See, my marriage was not a benchmark of a happy home. Lójú gbogbo èèyàn, lóòótọ́ ni mo marry. Ṣùgbọ́n èmi mo mọ nǹkan tójú mi rí nínú marriage mi. Adetola ò kì í ṣọmọlúàbí. Alágbèrè ọkùnrin ni. Ìyàwó níyàwó ló dẹ̀ máa ń kó kiri. And I've tried to talk to him about it. Ó ní gbogbo nǹkan tí mo fẹ́ lòun ti fi tẹ́ mi lọ́rùn pé tí mi ò bá wà satisfied kí n file for divorce. Torí ẹ̀ lẹ ṣe wá kúnpa. Èmi kọ́ ni mo pa Adetola. Mo kàn ń ṣàlàyé nǹkan tó wà láàrin mi àti Kànmí fún yín ni. Angbo. Kànmí was blackmailing us. First me, and then my husband. Lẹ́yìn tó ti gba owó tó pọ̀ lọ́wọ́ mi torí àwọn incriminating pictures mi tó wà lọ́wọ́ ẹ̀. Ó tún bẹ̀rẹ̀ sí pé ọkọ mi against my will. Ìgbà tí Adetola wá ti gbà láti sanwó fún torí kò fẹ́ káwọn pictures yẹn jáde. Nítorí ó ń try láti protect image tiẹ̀. Ó wá sọ pé tóun bá ti sanwó náà fún pé òun máa file fún divorce pé kí n kó kúrò nínú ilé òun. Okay, I'm Mo gbìyànjú láti bẹ̀ Adetola ṣùgbọ́n kò gbọ́ mi. I guess this is the divorce he has always wanted. Mo dẹ̀ pé Kànmí lọ́jọ́ yẹn o, mo gbé ṣépè. Àti pé ọjọ́ tí Adetola sanwó fún Kànmí ló ṣaláìsí. So, Súnkànmí Ọlálérè ló pa Adetola Alabi. Rárá o, mi ò sọ bẹ́ẹ̀ o, mi ò sọ pé Kànmí ló pa o.
Súnkànmí ò lè pa Adetola. Kí wọ́n ní ẹ̀rí àrídájú sẹ́yìn ni? Lọ́jọ́ náà bí Adetola ṣe sanwó tán fún Kànmí tí èmi ń kó ẹrù mi kúrò nínú ilé ni mo bá tún rí Adetola nínú ọkọ̀ ẹ̀ pẹ̀lú arábìnrin kan. Arábìnrin wo ni ẹ? Ṣé nǹkan tí ẹ ń gbìyànjú láti sọ fún wa ni pé arábìnrin tí ẹ rí pẹ̀lú wọn ló pa Mr. Adetola Alabi? Kò dá mi lójú ṣùgbọ́n inú mọ́tò ẹ̀ ni wọ́n pa sí. Àti pé Joy sọ fún mi pé kò wọlé rárá. Èmi dẹ̀ ti wà ní hòtẹ́ẹ̀lì nígbà tí mo máa fi gbọ́ pé Adetola ṣaláìsí. And you expect me to believe all this you just said? Arábìnrin tí ẹ̀yin nìkan rí? Mi ò parọ́. Ẹ lè wo fóònù mi kẹ́ wo text message tí mo send sí Kànmí lọ́jọ́ tí Adetola ṣaláìsí. Lóòótọ́ mi ò mọ arábìnrin náà ṣùgbọ́n tí mo bá rí mo dá mọ̀. Àti pé mo rí strange car kan close to the house. Mọ́tò yẹn dẹ̀ fẹ́ jọ irú èyí tí mo rí nígbà tẹ́ mú mi débi. This car looks familiar. Mopelola, you know I had no hand in his death. Please tell them sọ fún wọn pé mi ò mọ kankan pa kú ọkọ ẹ. Look, if you don't go to jail for murder, you will definitely go to jail for extortion. Either way, you are going to jail. Prepare. Wait. Ṣé ẹni tí ò ń sọ ẹ? Bẹ́ẹ̀ni. Irú kàtìkàtì wo ló ń sọ? Madam, are you okay at all? Mi ò parọ́. Èmi àti ẹ jọ wojú ara wa báyìí. What was wrong with what I say? Àbí òun ló ní mọ́tò tó wà níta yẹn. What nonsense are you talking about? Mi ò parọ́. Mọ́tò yẹn jọ eléyìí tí. Show me how to live.